Tope Alabi tó lóhun òbésù ṣe àmọ́ tó bá àlùjọ̀nú èṣù àgbákò èṣù ṣe lánàá Ṣèyí Ẹdùn yẹn ló kọ́kọ́ débẹ̀ díẹ̀ ní last year. Nígbà tí Ṣèyí Ẹdùn wá lọ pátì Tope Alabi last year yẹn ṣé Tope Alabi wá lọ lé Ṣèyí lọ́dún yìí ó fi reciprocate pé láti inú ayé. ẹ̀yin tèmi Tope Alabi ti wọ wàhálà ò lọ́wọ́ LIZZY Anjorin bí ó ṣe tún bẹ̀rẹ̀ sí í díràgì rẹ̀ ó díràgì Ṣèyí Ẹdùn ó tún díràgì Tóyìn Abraham pẹ̀lú. ẹ̀yin tèmi àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni LIZZY Anjorin ó díràgì ó sọ wípé èèyàn burúkú ni Tope Alabi ó ní pẹ̀lú bí Ṣèyí Ẹdùn bí ó ṣe tẹ̀lé tí ó lọ sí bẹ́ẹ̀dẹ̀ rẹ̀ ìjẹ́ Tope Alabi rántí láti post Ṣèyí Ẹdùn. ẹ̀yin tèmi ẹ gbìyànjú láti wo analysis LIZZY Anjorin torí ọpọlọ wà ní analysis yìí. ẹ̀yin tèmi ẹ jẹ́ ká wò ó. àwọn àtàyẹn ti ń gbógun Ṣèyí Ẹdùn ìyá àbèjì ló kábọ̀. nígbà tí Ṣèyí bímọ mi ì lọ lé ẹ kí mo fẹ́ at celebrate our online mi ò tójú bọ lé ẹ torí mo mọ̀ pé wọn ò lè pass test loyalty yẹn. mi ò tójú bọ lé onílé mi ò lọ léèyàn mi gbà kéèyàn wálé mi. gbogbo court cases gbogbo police case gbogbo DSS cases gbogbo wàhálà gbogbo kan bà business jẹ́ gbogbo kan àtàkì èèyàn orí Ṣèyí Ẹdùn ló ti bẹ̀rẹ̀ just because Ràkúnmí Onígbáná wanted Ṣèyí Ẹdùn dead by all means. èyí tó wá wọ́ọ̀sì jù Ṣèyí Ẹdùn ló ń polówó fíìmù fún Onígbáná. ńgbà tí fíìmù Ṣèyí Ẹdùn wá jáde ṣé Ràkúnmí Onígbáná polówó fún Ṣèyí Ẹdùn? imagine wọ́n rògbò Ṣèyí Ẹdùn wọ́n pákéjì ẹ̀ ó lọ ń polówó fíìmù fún ọ̀tá tó fẹ́ rí ẹ̀yìn ẹ̀ by all means, fún ọ̀tá tó fẹ́ pa by all means, fún ọ̀tá tí kò fẹ́ kó jẹ́ nǹkan kan by all means. Ṣèyí Ẹdùn bẹ̀ sí lọ polówó fíìmù fún ọ̀tá tó ń ro kúrò látogún ọdún. inú ẹ̀ ni Ràkúnmí Onígbáná ti gbé ọkọ Ṣèyí. àwọn kíra wọn àwọn ti parí ìjà yéè wọn ọjà mọ́ yéè yẹnyẹnyẹ nígbà tí wọ́n ń búlì èmi ọmọ ẹ̀ka rogun ológun ìgbà yẹn gangan ni Ṣèyí Ẹdùn tán ara tó bojú mi jẹ́. báwo lẹ ṣe fíìmù nígbà tẹ́ ẹ rí Ṣèyí bóun lọ kọ́kọ́ dé pátì Tope Alabi má parọ́ báwo ni wọ́n ṣe fíìmù báwo ni wọ́n ṣe fíìmù báwo ló ṣe fíìmù. báwo ni wọ́n kọ́kọ́ sọ fún mi ná even tó o bá rí òkò jókòó sí báwo ló fi pè Ṣèyí Ẹdùn yẹn ló kọ́kọ́ dé pàtì Tope Alabi ní few months after tó ṣorí burúkú ní ọba small. olórí burúkú ní Ìyábọ̀ Òjó tá bá ń tú àṣírí bó ṣe ń ba ayé àwọn onítíátà jẹ́ ara máa ń kan ẹ́. tá bá ń tú àṣírí bó ṣe sọ wọ́n dèrò ẹ̀yìn ara máa ń kan Ràkúnmí Onígbáná. tá bá ń tú àṣírí bẹ́ẹ̀ ṣe ń plànù downfall wọn. ọ̀rọ̀ tá a rá sọ láàárọ̀ yìí ó deep ó lọ fà á. Who is on TikTok begging for 20 roses? Kí lẹ rí tí mo ṣe ara dákẹ́ àbí àdákẹ́ nígbà tí Ṣèyí Ẹdùn wá produce movie títí ẹ̀ tó produce fíìmù títí ẹ̀ ṣé Ràkúnmí Onígbáná bá promote ṣé Ṣèyí Ẹdùn ṣó lọ gbé àgbésùn Ràkúnmí Onígbáná kó bóun promote fíìmù rẹ̀
tẹ́ bá wò ọjọ́ tí Ṣèyí ti jáde tó ti lọ bára kún ní onígbáná tó bá bẹ̀yàn parí ìjà ní kẹ́nìbọ̀dì máa jà lọ tó bá bẹ̀yàn parí ìjà learn how to stand on your lane